ọmọ tájọ ṣe philosophy ní year 2. ok ọmọ tó wà ní art yẹn òun náà tún ti máàkì register. ọmọ yìí ló wá dà bó ti ké orí ó ti ṣe wòlíwọ̀n burúkú wà lẹ́nu. ọmọ akéwìn ni ó bẹ̀rẹ̀ hàlà tó bẹ́ẹ̀ hàlà tà. ẹkùn bàbá àgbàlagbà gbogbo ayé àwọn ọmọdé ló ti bàjẹ́ tó. ibo ni. tá a lè lè. alálùbárẹ̀ kan ọmọdébìnrin ariwo jariwo lọ́wọ́ ló jẹ́ bẹ́ẹ̀. wàá ṣeré ọmọ tó wà ní English department ẹ̀kọ́ ni. ọlọ́run ó ní. ó tún ti ná òun náà lẹ́gba. objective ni máa ń ṣe lọ́dọ̀ tiẹ̀ theory ọmọ ilé fúnra rẹ̀ ló máa ń fẹ́ ṣe theory fún mi. ok objective dẹ̀ lọ option. ó ní option ó dẹ̀ easy. girl SU yẹn kọ́ ni tó máa ń preach fún wa ní. Débọ́lá kí wàá ní SU tún wà nínú fọ́tò. ó mọ oúnjẹ ṣèbí nǹkan mi. mo gbé SU wá aṣọ oúnjẹ fún ẹ. wíkẹ̀ndì nìkan ló máa ń wà lù lọ́dọ̀ mi. ó tún ti. ọmọ ẹ̀ẹ̀kan ò tó bó ṣe mọ bíbélì tó ló ṣe mọ ti bí tó bá kì mí mọ́lẹ̀ báyìí bí kò kì ìwé lùkù mọ́lẹ̀ mi ó máa Habakúkù mi dé fi hàn ni. ẹkùn àwọn ọmọdé yìí ó bá ṣó ṣàwúrí obìnrin tiẹ̀ ni. ní dání wo bíjọ woman tó wà sálẹ̀. kí ló ṣe. woman nọ́ọ̀sì wà sálẹ̀. kí ló ṣe wà tí nọ́ọ̀sì ẹ fẹ́ gúnra yín lábẹ́rẹ́ ni àbí òun tiẹ̀ pẹ̀lú nọ́ọ̀sì. kò sí nǹkan tó gé mi àti wọn wọn kàn gbé mi lọ́nà nígbà tí mo ń lọ ní weekend tó kọjá ni mo pàdé wọn lọ́nà wá gbé mi èmi àti wọn dẹ̀jọ́ ní nọ́mbà ara wa àtijọ́ sọ̀rọ̀ díẹ̀ ọ̀rọ̀ wa kan tí wọ̀ tó bó ṣe yẹ nìbọn káná wà ń lé ni bá lọ jẹun lọ́dọ̀ wọn. wà á ti nọ́ọ̀sì. nọ́ọ̀sì woman tó wà. ọmọ àti mari ó dẹ̀ mọ. ojú òdùn mi àní mo sọ pé tọ́wọ́ wà sáré tó wà tọkọ òkè sí lára tó ti travel yẹn. kò ń ṣe ìgbà tẹ́mi wà nílò máa jẹun bẹ́ẹ̀. gbé fóònù mi fún mi. wá ní mi rí kan bẹ́ẹ̀ yẹn mo rí kan girl SU yẹn tó wà ní Islamic department yẹn mo tún lóhun náà nínú fóònù kí ló wà ń bẹ̀. kí n láti last year. ojú wo bọ̀ yìí. January 1st last year èmi àti ẹ̀ lájọ wa àjọṣe happy new year ni. kí n tó máa dálẹ̀ nu ọgbà yìí pẹ̀lú ọ̀rọ̀ obìnrin dé. o ní SU o tún ní sister in Islam o tún ní nurse. brother in Christian kan lè mi. wo fi yẹn lẹ́jọ́ jẹ́ kí n sáré lọ páàkì ńlẹ̀. kí wàá lè ṣe látàrọ. rúkà ni. kí ló ṣe rúkà. wàhálà rúkà pọ̀ arú kùtùkùtù báyìí ló wà ká mi mọ́lẹ̀ kò jẹ́ kí n jáde kò jẹ́ kí n ṣe nǹkan kan gbogbo iṣẹ́ yìí ni ó kàn bàjẹ́ fún mi ráúráúráú ni ó ní mo sin lọ tí mo fi ní bẹ́ẹ̀ kí n ya ọ̀dọ̀ ẹ̀. àpá àgbàlagbà rúkà ni. jẹ́ ẹ̀sìn ó bẹ́ẹ̀ ta. ẹkùn kárí. ẹkùn jẹ́ òkàsè. ẹ kò ṣe àyàtọ̀. ẹ káàbọ̀ bọ̀dá Báyọ̀ ẹ wà ṣé ti rábùrò yín. jọlá pé rárá mi rí o. ìgbà tó débí mo ṣàlàyé fún pé ọ̀dọ̀ bọ̀dá Fọlárìn lẹ̀ dágbére. jọlá pé lọ sọ́dọ̀ Fọlárìn. ó ti lọ. yé mo gbé ìjà fara léwu mi ń padà bọ̀. bí obìnrin lé ẹni wàá bá sùn. ọ̀rọ̀kọ̀rọ̀ wo ló sọ yìí kí ni túmọ̀ gbélé kí lórí tó fẹ́ sọ gbélé tó ń sọ. ṣé o mọ bí ọmọ yẹn ṣe jẹ́ sí mi. ọmọ wo. ọmọ tó sin lọ yẹn ṣé o mọ̀ kí wàá fún iṣọ́ ni ọmọ tó fi sí wa lọ́dọ̀ tó ní ká máa tọ́jú ìwọ mú òkì mọ́lẹ̀ ṣé o yẹ kó ṣe irú ẹ̀sìn àkànní mi ṣá. àbáyọ mi mọ kó ti mọ mi dẹ̀ mọ kó rí mi bọ̀ bẹ́ẹ̀ kọ́ ló ṣe máa bá mi sọ
mi ò kì í ṣe ọmọdé tó bá rí rúwà bẹ́ẹ̀ lọ́wọ́ mi bẹ́ẹ̀ kọ́ ló ṣe máa bá mi sọ wá tiẹ̀ pè mí wà bí bílèrè kí ló fà á tó fi rí bẹ́ẹ̀ má dẹ̀ explain fún ẹ nígbà tó ń ṣe kókó yé èèyàn lọ sí school àbí èèyàn tiẹ̀ rẹ̀ jáde rárá ọlọ́run ṣọmọ tó fọ èmi fúnra mi mo ti ṣe tán kójú mi tó wà ní ìgbà tí mo dìde tán ni mo wojú pé ká ní mo bá ṣe kí n tó mọ̀ pé òun ni òun ni mo ṣe sáré ti jáde bí kò ṣàwọn àgbà. o ṣe tán kó tó mọ̀. má bínú sí mi gbogbo ilé tí mo sọ má jẹ́ kí mọ́ mi mọ̀. kí mọ́ mi máa mọ̀ kí ni ní stage tí nǹkan ti dé yìí kí mọ́ mi bá mọ̀ ọmọ náà ni. Àbáyọ̀mí ládùúgbò mo tún ṣe ń bẹ̀ yìí náà kókó má bínú. má bínú bíi ti báwo ó ti ṣe náà nìyẹn bọ̀ tí mọ́ mi máa mọ̀ ọmọ náà ni kò sí ọkọ tí lè ṣe sí. ṣé o ṣe ọmọ kí tíjà wá dé láàrin wa àtọmọ èmi náà ló máa pè. ara àjà yẹn ló wá parí ló fi wá tíbi ló kì í mọ́lẹ̀. ṣé o mọ̀ pé ọmọ para master ṣé o mọ̀ pé wà á tẹ̀ ẹ̀jọ́ ṣe kọ́ papọ̀. gbogbo nǹkan tí wọ́n máa sọ nìyẹn tó bá ti gbẹ̀bẹ̀ mi o. Fọlárìn so o fẹ́ blackmail mi sí. o ní nǹkan kan ṣe o tètè gbọ́ nǹkan tí mo sọ sí o màá mọ ọmọ ìmọ̀ máa sọ o. ìwọlé máa ń jẹ́ kí n máa lọ jẹ́ máa lọ jẹ́ máa wọ orí jà jẹ́ o ṣáà ti ṣe tó fẹ́ ṣe máa wọ orí wá o. kan tí màá sọ gbogbo yín nìyẹn ẹ máa jára yín tán ẹni tó bá mọ owó èlò mọ̀wé àwọn kan mọ̀ san lórí naturally ni èèyàn sọ fún yín pé CA òun 15 marks nínú ẹ̀ handout ni èyí wá ń dópin ẹ kíní kan school ní kan máa handout mọ́ ọmọ ìyá wa fail láyé wọn agbágbọ́ lọ́rùn. but wait máa yíya wèrè school ti give order pé don't sell handouts again ó dẹ̀ ṣe compulsory pé that handout wọ́n máa tà na 15 marks. so kí n tiẹ̀ ṣé bí kò ti graduate go pass ni. graduate ní kókó. o de don go right. no test nothing just. give unto Caesar what belongs to Caesar. àwọn kan wà Caesar ni wọn. What's up? hey hi there. Hello. Yeah, I'm okay. ibo lẹ ti ń bọ̀ ibo lẹ ń lọ o tọrọ wáyé dé hostel yẹn àbáyín. Oh, you've actually been to my hostel. Mm-hmm. Oh, sorry about that. Mo sáré lọ pick up nǹkan kan bìkan. mo sáré lọ pick up nǹkan nígboro you see let me tell you something kí ni simple kan mi pàdé ẹ̀ báwa mi dá sí o. àdìfẹ́ mi mọ bóyá ṣe máa ń wà tó máa ń ní ẹgbàá ńlé á tún máa wá ẹgbàá lọ síta just imagine ẹgbàá wà pẹ̀lú ẹ̀ńbí tó yẹ kó máa kó ẹgbàá mọ́ra kó máa rí ẹgbàá all the time I'm saying kó máa rí ẹgbàá all the time ó ṣe wá ń lọ káàkiri títì ìwé ẹgbàá lọ ń pick up ẹgbàá káàkiri ìgboro kò make sense. mo ti sọ fún ẹ èmi àti ẹ pàdé ni wa a ti mọ wọn ara wa ó mọ kan tí mo fẹ́ ó mọ kan tó wọ náà fẹ́ àtijọ́ wa papọ̀ nìyẹn ká lè make it formal ká máa jọ fọwọ́. Yeah, I know what you're saying. But Jare, mo ti sọ fún ẹ several times. I mean, look at us. Bó bá ṣe ń ṣe wọléwọ̀de as friends. Amówó ara wa as friends. Ṣorí má máa sọ̀rọ̀ lọ síbi tó ń sọ̀rọ̀ lọ yẹn. Èmi àti ẹ àlè fẹ́ra wa. And I think we will be better if we remain friends. And we would be best as couple. exactly good couples. Don't tell me you're supporting him too. tí n bá tẹ̀lé tani máa tẹ̀lé. You made it serious. Look here. Tí mo ṣe wà yìí, I am famished. Ebi ń pa ẹ́. Yes. Chop the lips. Oh, chop the lips. Chop the lips. try it now. Nǹkan ni wọ́n máa ń fi ṣe yẹ̀yẹ́ ń tẹ̀. Look, èmi lọ sọ́sítọ̀ ń sè, mo fẹ́ lọ dáná. Mo dẹ̀ mọ̀ pé ìwọ náà o máa ní interest. Á bẹ́tà kó tẹ̀lé mi, kájọ lọ jẹun lé. Jona ṣé mo jẹ́ sẹ́yìn. Àwọn eléyìí wọ́n ṣe yàtì. Ó mẹ̀tọ́ ní ọkọ ṣe. Those small things. As pàdé tí pàdé ni o. Ọmọ ìyá mi ní ìwúlẹ̀ rẹ̀ o. Manager. ṣe máa ń bẹ̀rẹ̀ náà ni. Barman. Ẹlẹ́bọ̀. Ẹyin bẹ́ẹ̀ náà ni. No. Tọ́ni ẹ̀kọ́ o. The 3rd street. Ẹ̀yàwó ilé. By the left. Tìrúlẹ̀ yẹn náà wọ́n bungalow ní ẹ̀sádẹ̀. Òun àdìtú èyí tá a rí tá ọmọ bó ṣe ṣẹlẹ̀ òun àdìtú àdìtú lọ̀rọ̀ Elédùmarè kò yé àdìtú 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 lọ̀rọ̀ Ee lọ́sí ẹ. Ọlájídé. Ó gbà. Ọlájídé ọmọ bá. Ẹyin mo rí. Èmi lórí o. Oníranù. Àdúgbò èyí wọnú o. Ẹ̀gbọ́n ó máa wọnú bó bá ṣe mọ lògùn mọ student la wà. Wàá ti pín dọ́gán bí yìí o. You see? Wàá ti dá ìdánwò bí. You see?
àìsí wàá ti da ìdánwò bí. ẹ̀gbọ́n ẹ fi yẹn lẹ́jàre nínú àwọn akáwọn bí o. níwọ̀ oníranù ni ẹ ò lè fi wá jọ wá. hey compassion ẹ̀gbọ́n so Ìbàdàn lè máa ṣe youth service ní báyìí. ibi náà post mi sí definitely ọdún kan náà ni màá lò mí. Nice one. ó kàn dùn mí pé mo ti lérò pé máa lọ bí àwọn olùbí Bayelsa bíi Borno Kano Katsina Maiduguri you know. jẹ́ kí lẹ̀ ṣe mí. no ẹ̀yin ọkùnrin mẹ́ta ẹ ti gbà gbé. sóde ti pé mọ́mí o ti jẹ́ kí mọ́mí mọ̀ kó fẹ́ kí n kú lójijì. ẹ lè kú ọkùnrin méje òun kú bẹ́ẹ̀. tó fi ń ronú pé ibi tán ti ń bọ́ǹbù ni kí wọ́n gbé mi lọ ọ̀dọ̀ àwọn Boko Haram ni kí wọ́n gbé mi lọ kán lọ bọ́ǹbù bí. àwọn Boko ò lè pa yín jà. Ìbàdàn ìdájọ́ máa wà ibi láti jọ máa rúùtù gbogbo ẹ̀. Ìbàdàn ń dùn ìfàlùjẹ pé mi ná ẹ̀wọ̀n àwọn mọ́tò yìí sin àwọn pàdé mi àlè fi máa rọ́ọ̀kì ẹlẹ́kọ̀ọ̀kan yìí ni. ìyẹn mọ́tò tọ̀dọ̀ mi àbí. kò sí wàhálà jọ̀ọ́ ṣàdúgbò yìí ṣáwọn obìnrin nìkan ló pọ̀ jù bí ní àbí báwo. kí lẹ rí. mo yín bọ̀ lẹ́ẹ̀kan ni mo ti ráwọn ladies bíi mẹ́ta kan náà kan fò jáde mẹ́ẹ̀ mo ṣàrí tí wọ́n ranjú mọ́tò gbogbo bó ṣe ń bá mi sọ̀rọ̀ lórí fóònù èmi ni àwọn yẹn ń wò mo kàn déédéé rí tọkàn déédéé juwọ́ sí mi ni mo ṣọ́mọ mi rí ni àbí báwo. wọn ò mọ yín wọ́n ṣe máa ń ṣe Ìbàdàn nìyẹn wọ́n ń pọ̀ kàdà ni tó máa ṣe báyìí challenge wọ́n ń pọ̀ kàdà ni wọ́n ò mọ yín. tó máa ń pọ̀ kàdà wọn máa sọ̀rọ̀ náà mọ́tò tèmi náà ń wò lọ wá ń juwọ́. mo ti sọ̀rọ̀ jù má bínú mo jẹ ti wo pé àbí wọ́n lẹ pósítà mẹ́yìn ni kì í ṣàṣe mọ́tò honorable. anyway wọn kọ́kọ́ mo tún ti à ń rò ní pé kó má lọ dàbẹ́ dé pé bí a mo ti rí wọn fín àbí èèyàn pé èèyàn kà wọ́n kún. ẹ̀rọ lọ́hùn. aláwọn méjì kan tún jáde níbẹ̀ mọ́tò náà bá tún sáré jó. get me onírànù ni ẹ. ẹ̀gbọ́n iṣẹ́ ìwọ Ìbàdàn ni bẹ́ẹ̀ ẹ má ṣe yẹn kú dá. o ti get me. ẹ kẹ́ fi ẹlẹ́ fáwọn títí náà. kí ni ó filẹ̀ fún yín. ẹ gbójú. ní kí ni èmi ò máa mọ nǹkan kan o èmi ò mọ nǹkan kan tí mo rí ni mò ń sọ o kí n tèmi èmi ò ń ṣèrànù. wo jọ tó yọ Ọlọ́run mo tún máa ń rò gógógó ni pé ṣáà lè padà lọ bá àwọn ọmọ yẹn kó má dàbẹ̀ ní pé èèyàn fojú pa wọ́n rẹ́ ó mọ̀ kó bìnrin ìyá wa lóbìnrin. ẹ̀gbọ́n ẹwọ òbí ṣe rí ní Ìbàdàn tẹwà yìí ẹ láti wà extra careful. Ìbàdàn gbọ́ bẹ́yẹn o wọ́n ṣe bẹ́yẹn Ìbàdàn. wá gbogbo obìnrin tó wà lágbàáyé bákan náà ni wọ́n fi Ìbàdàn lẹ̀ ìlú ní Ìbàdàn obìnrin ò yàtọ̀. ṣe rí Ìbàdàn tẹwà yìí ìdí pọ́n bí o ìdí arẹrẹ ìdí òsùn ìdí ìgbà ìdí òsè gbogbo ẹ̀rọ wà ń bí òkè mọ̀pọ̀ òkè anything ẹ má ṣe ẹni àwọn bí wọ́n ṣe bẹ́ẹ̀ o ẹ má dáwọ́ ẹ má dẹ̀wọ́. ìdí gidi ìdí arẹrẹ ìdí mọ̀pọ̀ ìdí ìgbà ọlọ́wọ́ ìṣètò post mi sí Ìbàdàn oníṣẹ́rí burúkú ọlọ́. ebi ò máa pa yín. ebi ti ń pa mí náà kò yẹ ẹ sìn bí akásáré wọlé kó bá mi wá oúnjẹ yẹn mo fẹ́ mọ̀ di mọ̀pọ̀. ẹ já fi yẹn lẹ ẹ wò máa mú lọ búkà ẹ máa gbádùn ẹ gan tẹ bá jẹ rice 20 ẹwà 10 pọ̀ mọ́kàn ẹran kan gbẹ 15 naira ẹ máa yó bàjẹ́. oúnjẹ yẹn kọ́ ló má tà sí mi o àti lọ jẹun tà yẹn kọ́ ló má tà sí mi o má gbé mi lọ bí táwọn bàbá tó ń jẹ ń Bàdàn wà o kí lẹ jẹ ṣe kí lẹ jẹ sáwọn àlàdúdú ni káwọn yìí bulé irọ́ o. ẹ já lọ ẹ̀gbọ́n. ibi tó mo obìnrin wà gangan ló pè ó é. yẹ kẹ́ ẹ ti fìyẹn lẹ̀ fáwọn títì. ibi ẹgbẹ́ sáìtì ni mo ti rí ọmọ yẹn nínú ilé gbogbo tí wọ́n sára. ọmọ lálọ́ọ̀dù mi ni. oníná bí rárá o oníná bí rárá ṣe má forí jalè àgbọn owó agbèrè ó dára. mo lè gòkè mo lè sọ mo lè takoto. gbàdúgbàdù tó bá jẹ òkèlè bàbá lọ jẹ wọn mi ò ní sense. ń dara ẹ láàmú mo rò pé ó máa gbé mi lọ sọ́dọ̀ àwọn ìyá ṣáàkì ìyá Bàṣírà tó ń tà màlà gidi tí èèyàn máa wéwọ́ gbé mi wá sí rúbí. èmi náà fi lé ìbẹ̀rẹ̀ fún yín náà. mo ní kí n má bàa dójú tí ẹ mo ṣe ń jẹ léyìí tí mo ń jẹ yìí má tọ́ dànù kí n tó kúrò mí sí. ẹ bá jẹ òkè máa láìjẹ ọ̀rọ̀ máa rò ilẹ̀ ìsàmàgbé lọ sí kọ́ Ìbàdàn gangan Ìbàdàn interior ẹ máa láwọn páànù tó ti gbìyàn ẹ gbádùn ẹ. ariwo tó ń pa ká tó débí nìyẹn. wọ́n jẹ́ wọn Ìbàdàn. Ìbàdàn mẹ́rin ẹ máa bá wà lọ́wọ́ ẹ ṣe ìgara chicken kọ̀ọ̀kan ló máa wà lọ. ẹ mọ̀. mo ń fẹ́ mọ́ mo ṣe ń rí mi wẹ̀yìn ẹ̀ tó wọ́. ṣọmọ láàbò mu àwọn ní òṣèlú olóṣèlú. olóṣèlú
Àgbẹ̀ ìṣọ́nà mẹ́. Olóṣò lọmọ ẹ̀ tí mo lè. Ó ṣe wà yẹn. Olóṣò burúkú ni. Ṣó mọ ni? Kò sẹ́ńtì wọn bàdàn. Àwọn ilé wọ́n ṣe rọ́ọ̀sì kù láti ilé ọkùnrin kan sí mi lọ́jọ́. Ẹni tó bá ń ṣe náà jẹ́ kájọ ṣe náà. Èmi gan ṣe náà. Ìgbàgbé àyágbà ńlá làwọn eléyìí ẹ̀ nìkan. Àyágbà ńlá kí ló ń jẹ́ àyágbà ńlá? Àyágbà ńlá. Fílẹ̀ ẹgbẹ́ dípò orí dínkù mi ni òun pèèyàn láyàgbà ńlá. Èmi wá ń kọ́ àyágbà fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ lèmi gan fúnra mi. Tó bá jẹ́ pé lóòótọ́ ló mọ ọmọ yẹn Déjàre tó jẹ́ pé olóṣò lọmọ yẹn olóṣò ni mo wá olóṣò ni mo wá. Eléyìí yàtọ̀ àyágbà lélẹ́yìí. Fílẹ̀ tó bá jó ní ránṣì ni jẹ́ kó ṣe ránṣì. Ẹni yóò gbé ibi tó mọ useless dé ọ̀gá sàsílẹ̀ ó ń fẹ́. Ọ̀gá sàsílẹ̀ ó ń fẹ́ ọmọ yìí ó important ni. Ó important tó useless ni. Wọ́n bí ṣé gbogbo nǹkan tó ti ẹ̀ sọ pa ẹ̀ ló ń jẹ́ kó wọ́n mi. Ó ti bàjẹ́. Ó sọ pé olóṣò ni olóṣè runs ọ̀gá sàsílẹ̀ gbé láti ilé kan sí ilé kejì téèyàn bá important wọn ni máa wá káàkiri. Bẹ́ẹ̀ ni báwọn kan bẹ́ẹ̀ mọ́ wọn bá ọba jẹ́. Ó dìgbà téèyàn bá débẹ̀ ló máa fi mọ̀ kó bí ò bá nǹkan kan bẹ̀. Kí ni ẹ wò ẹdí sọ fọtẹ́tù àmọ̀ fún yín ẹ̀gbọ́n ní kíláàsì mi lásán pé wọn ò tí ì rún ọmọ ẹ̀ wọn ò tí ì rún àtúbẹ̀ gáàsì 20. past ẹ̀ ni. Sorry? Good evening. Good evening there. I think I've seen this face before. Ní ilé oúnjẹ kan lánàá, ní filling station tó wà ní junction yẹn, ilé olóúnjẹ tó wà lẹ́gbẹ̀ẹ́ báyìí. Àná, you're right, mo lọ sílé olóúnjẹ bọ̀ mi ò fi pé mo rí ojú rẹ̀. A ò lè notice ojú mi. Ọmọ gidi ni ẹ̀, ó responsible now, ẹni bá ti rí àti mọ̀. O lè máa ranjú káàkiri ilé oúnjẹ kó máa wòyàn káàkiri àwa la máa wò ẹ́ òdòdó ni ẹ́ ìtànsán ńlá ni ẹ́ ó máa tàn sójú gbogbo ọkùnrin náà tó bá responsible láti rí ẹ ni àwa rí ẹ bẹ́ẹ̀ ni pẹ̀lẹ́ ó yà mí lẹ́nu láti rí ẹ bí kí ló wá ṣe nílé mi. Actually ọ̀rẹ́ mi ló ń gbé bí báyìí Déjàre. Déjàre. Cosmate mi. Cosmate àbí boyfriend ẹ. No, we're just friends. No, o get question mi. Mo tí mò ń ṣàlàsọ ni pé ṣé kì í ṣe pé bóyá ẹ̀yin méjèèjì ń fẹ́ra. Why are you asking? Ẹ̀rù ti bà mí. Ká ní pé ń fẹ́ra ni mi ò mọ nǹkan tí mo lè ṣe mo lè kú. Látàrọ tí mo ti rí ẹ mi ò gbádùn ara mi ò gbádùn rárá. Mo sùn tí. Déjàre àbúrò mi ni ọmọ ìkéré gan ni ọmọ mi ni o tí mo build mo bí pé èmi ni mò ń bọ̀. Bó ṣe ń wà yẹn gan ó le jù lọ. Gbogbo kò sí nǹkan tó títí kan bọ́sàs tó wà ń di èmi ni mò ń rà. Ní bó ṣe wà yẹn mẹ́ẹ̀. Kò yẹ ẹ̀sìn àtàná tó ló dẹ̀ ti ń bi mí léèrè náà torí mo wá sef ní Ìbàdàn bí yìí ni o ni mo fi stay sí ọ̀dọ̀ ẹ̀ àtàná tó ti ń bi mí léèrè pé kí ló ṣe mí mi ò dá lóhùn tó mo ṣe wá rí ẹ̀sìn ó yà mí lẹ́nu mo rí pé Ọlọ́run ò fẹ́ kí n dààmú rárá nítorí mi ò struggle fún nǹkan rí láyé mi ó dẹ̀ wá dédé wá ó ní láti jẹ́ pé ohun Ọlọ́run ló fi jẹ́ kí ó rí bẹ́ẹ̀. Mo kàn ní kí n sáré wá wo Déjàre ni because èmi àti ẹ ní a little face off so but unfortunately for me mi ò bá ń lé so mo fẹ́ máa padà lọ sí ilé ọ̀dọ̀ mi sí. No ká ní pé mo tiẹ̀ bá ń lé gan ni mo lè bá wí fún ẹ ó máa bá ẹgbẹ́ àǹtí ẹ̀jà no kò make sense rárá tiẹ̀ dẹ́ mi ò mọ nǹkan tí mo lè ṣe ọkùnrin ni mí mi ò lè jẹ́ kí ó lọ bẹ́ẹ̀ so tiẹ̀ tí ò bá ní mind ṣé mo lè mọ orúkọ ẹ̀. Nífẹ̀ẹ́ mi. Nífẹ̀ẹ́ mi. Thank you. Fọlárin lorúkọ tèmi. Jọ, ibo ló ń lọ? Ilé ọ̀dọ̀ mi mo padà sí. Ẹ kò sí wàhálà ṣé mo lè gbé ẹ jọ tó lọ? Má turn me down please. Ṣé mo lè gbé ẹ? Báwo ni? Ó lè gbé mi ni mo jẹ́ kó pọ̀. Wọ́n ní báyìí straight. Sorry? Please. Okay. Please. Thank you. Thank you there. Sorry.
Oh my God. Hello. You're so funny. And ẹnu ẹ really dùn gan. In fact, ẹnu ẹ fẹ́ dùn ju oyin lọ. Well, honestly, you don't look bad yourself. But, ṣùgbọ́n, with ẹ̀yin ọkùnrin, you really lè mọ nǹkan tẹ́ wà up to. Really. Most of you guys kàn máa tutọ́ funfun síta. Fẹ̀jẹ̀ sínú tutọ́ funfun síta. Exactly. Right, lóòótọ́. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló máa ń fẹ̀jẹ̀ sínú tutọ́ funfun síta, àmọ́ kì í ṣe bíi tèmi. Oh. Yeah. Okay. Mo ti ń bá obìnrin pàdé lóríṣiríṣi. Àmọ́ mo bẹ́ẹ̀ pàdé ara mi ò dẹ̀ balẹ̀. Ó ní láti jẹ́ pé nǹkan tí mo bá Ọlọ́run sọ gangan ló ṣẹlẹ̀. Torí mo ti sọ fún Ọlọ́run pé ọjọ́ tí n bá máa pàdé obìnrin tí máa fẹ́ gangan sílé gẹ́gẹ́ bí ìyàwó kára mi má balẹ̀. Kára mi ṣá máa ṣe gbèrè. This is really interesting, honestly. But tell me, báwo lè ṣe wá mọ̀ wípé èmi gangan ni ẹni tó ń wá yẹn? Ọlọ́run tí mo bá sọ̀rọ̀ ìyẹn ni ó fi mí lẹ̀. Ó ló jẹ́ kí n mọ̀ pé ẹni tí mo fẹ́ ni. Okay. Anyway, thank you so much for bringing me this far. You're welcome there. So, ẹ tó bá ní mind jọ̀ọ́ ṣé mo lè wọlé kí n kí àwọn roommate? Well, no big deal if you insist. Why not? Oh, why not? Thank you so much. How are you? Erasa. Ẹ kú ọjọ́ mẹ́ta. Orúkọ mi ni Tito. And No. Ma introduce me. Jẹ́ kí fẹ́ nára mi introduce ara mi. Ẹ kálẹ́ sà. Báwo ni nǹkan? Orúkọ mi ni Kumbe. Then you're welcome to this our hostel. Actually, ọ̀rẹ́ wa ti sọ fún wa wípé ẹ̀ ń bọ̀. So, you're welcome, sir. Hey, hold on, girls. Kí ló dé tán ṣe bẹ́ ṣe ń ṣe yìí? Ṣé lórí pé mo kàn píngin pé oh girls I'm coming to the hostel pẹ̀lú àlejò kan lè wá ń bá a sọ̀rọ̀ bíi pé ẹ tẹ̀ ti mọ̀ ó ti pẹ́. Hello. Tito, right? And B. Kumbi. Nice to meet you. Nice one. Mo ti rí pé ojú tí mo ń wò yìí ìwé ń rí lè wọ bẹ́ẹ̀ gan. Ìwé tó wá wà bẹ́ẹ̀ kò dé kúrò. Àmì o. Nice one. Ṣé nítorí tèmi lẹ ṣe ń lọ? Madam, wọ́n kàn bẹ̀ mí. Mo appreciate ẹ mọ́. Kò sí nǹkan méjì ju pé orí lè fa ìgbà mi gan. Ó dàrí lè ṣe omi pé no tó bá jẹ́ pé lóòótọ́ ní nǹkan tí mo sọ pé Ọlọ́run sọ yẹn ó ń láti jẹ́ pé right place ni mo wà. You know what I'm thinking? To be sincere. But àtọkọ mi àtara mi kò sí kankan náà tí ó fẹ́ fi ẹ́ lè báyìí. Ó ṣe jẹ́ ká wá nice hotel kan ká lọ hang out mẹ́. No. I mean, I really shame to like come out see and hotels you. Besides, you don't have a problem here. You can hang out with me here. No, but I don't worry. Just forget them. Won't disturb wine anyway. Trust me. excuse me. I'm not disturbing you. I just want to pick something. Just take what you have to take and get out. Good night. Sure, we wish you so good night. We sound same back on sha. Ó dẹ̀ ní good night bẹ́ẹ̀ ni pé our receptionist sọ pé good night in hotel. No, it's a normal thing. No need to excuse her, obviously. Okay, normal thing. Tó máa ṣe ń bí ni ẹ̀ tí ẹ̀kọ́ bá ti dé àwọn tó kù wá jáde àbọ̀ wá. Excuse me? No. No, I'm just joking. Oh yeah. Ọmọ bàbá o. Báwo lè ṣe ìlànà? I understand things. Wait, else. Kí ni ò yẹ ń bẹ̀? Mo ní I am sleeping in a house. Ó yẹ kó ti yẹ pé nífẹ̀ẹ́ mi ni mo reverse.
ẹ̀sùn lè nífẹ̀ẹ́ mi ó dé gbà yín láyé ẹ̀sùn lọ́bìnrin ìjọ wo lẹ bẹ̀rẹ̀ love 10 kiss ìjọ wo ni love yín strong tó yẹn tẹ lọ ń sùn lé obìnrin ẹ̀dùnú ṣe bí wọn tàwọn ọ̀rẹ́ ìjọ ń gbé ẹ̀ lè fi comfortable láti sùn mí ọ̀nà ọ̀dẹ̀ gbà yín láyé ṣé wà lẹ́wù yẹn. ẹ bọ̀ kí ni problem ẹ̀ náà kí ló ń ṣe ẹ́ kí ni ìṣòro tó ní tó ń pariwo wá kí ló special nù pé mo lọ sùn lé obìnrin ta ni mí àwọn tó wà òkè gan táyé wọn ti dáa tán ti wà alright láyé gan wọn lọ ń sùn lé obìnrin kábọ̀n tó rí àwa tó jẹ́ pàì tí ìmọ̀ bí táyé wa fẹ́ gbà lọ. ẹ̀gbọ́n a ní kò tẹ́ ṣe yẹn ò dáa. a ò tí ì mọ̀nà bí tá à ń gbà lọ rárá kí ló ń ṣe. ó dáa kò tẹ́ ṣe yẹn ò dáa ṣé bẹ́ẹ̀ tẹ́ bá kú síbẹ̀ ẹ̀ ń sin ṣe wọ́n máa gbókùn ìgbójú nílò ni. ibi kọ́kọ́ lèèyàn máa gbà jáde tí n bá kú bí yín sì ṣé bí náà máa sinmi sí ni wọn ò ní gbé mi gbẹnu ọ̀nà yìí kọjá ni. tí n bá lásídẹ̀ǹtì nǹkan mi lè fún gbójú wíńdò kọjá. tí n bá kú tó bá gbé mi gbójú wíńdò jáde ṣé kò bẹ́tà ju kí n lásídẹ̀ǹtì kí n bọ́lẹ̀ látọjú wíńdò nu mọ́tò àbí kò pé ju pé kí tírèènì kó máa lọ lójijì kó kúrò lórí réèlì ẹ̀ kí n bójú wíńdò jáde. ìwọ tó wo ṣùṣù tó ní kán post mi lọ síbi tí wọ́n ti ń ja Boko Haram ìwọ rore rò mí wo ibi tó bá wùn mí mo lè kú sí o ibi tó bá wùn mí mo lè kú sí tó bá pè mí gan mo lè kọ́ sínú wí mi pé tí n bá ti kú tán ilé obìnrin ni kẹsìn mi sí kí n tí ń wo àbúrò mo mọ ìṣòro tó ní lóòótọ́ tí mo nífẹ̀ẹ́ mi tẹ́lẹ̀ kó tó di pé mo mọ̀ àmọ́ ní ìsìn ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ ní nífẹ̀ẹ́ mi respect tó máa fún ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ kò yàtọ̀ sí respect tó máa fún mọ́mì ẹ̀ mọ́mì ó náà máa pè nífẹ̀ẹ́ mi láti sìn o ò lè lówó fún mọ́ ẹ ló máa pè é because tó bá lówó fún bẹ́ẹ̀ ni pé òun disrespect ẹ ni kò dẹ̀ make sense o ti gbọ́. pẹ̀lẹ́ ó tètè jí o ṣó ti pọ́n mi sí tọ́lẹ̀tì bí. oníná bí rárá o oníná bí rárá ṣe. of course òótọ́ ni èmi ìbá ló sùn mọ́jú déjà rẹ̀ in fact ó ṣe é gan o ever mention fún mi rí wípé o ní one loving and caring brother ó dá. but ṣòfipò ní mi ṣá as in ṣòfipò make sense èèyàn tí o mọ̀ from anywhere ẹ ṣe ìpàdé ni wọ́n á ti di pé ẹjọ́. wípé kí ló burú ń bẹ̀ mi ò rí nǹkan tó burú ń bẹ̀ náà in fact ó yẹ kó máa yọ̀ kó máa jó ni. jọ o happy pé kí ni ṣẹlẹ̀ pé kí ni lé o. pé ilé yìí ni máa eventually end up say yeah nísìnyí wọn náà ti di bàbá ọkọ mi ni. ẹ jọ Obi tó bá ṣe tán pàmí school. Adéjàre come on now ó jowó ni ẹ ó dẹ ní sùúrù ẹ má bínú náà. wo ṣọrẹ bó ṣe wá bíbá yẹn sẹ kó yẹ kó máa lọ just like that most especially tó ti wá di bàbá ọkọ mi ń sìn jẹ́ kí n dáná fún ẹ. bàbá ọkọ mi. bàbá ọkọ fire. Déjàre. abeg. Déjàre. Asan idea. Ẹlẹ́wọ̀n bàbá mi. Ndéndéndé. Má dàwọ́ látilẹ̀. Ẹlẹ́ bàbá mi. Ẹlẹ́. Èmi ni mo ní kí nífẹ̀ẹ́ mi sọ pé kò yọjú sí mi. Nítorí pé gbogbo nǹkan láyé yìí àsìkò ni. Ìgbàlaṣọ ìgbàlẹ̀wò. Èdè tiwa náà sì ó ti tó jọ́ mẹ́ta kan. Kí ló ń dàgbéyàwó yín dúró? Ìwọ rẹ̀ oníṣẹ́ lọ́wọ́ òun náà ò ṣaláì máa ní nǹkan tó ń ṣe nítorí tó fẹ́ dá kíní dúró. àwọn ẹ ṣe gan ma thank you so much ma àwọn òbí mi náà ti sọ tí ó pọ̀ ju etí ẹ̀ ń sọ yìí lọ àmọ́ bẹ́ẹ̀ ṣe wá sọ yìí ó ti di nǹkan tí ẹ gbọ́dọ̀ mú lókùnkúndùn dáadáa kò sí nǹkan kan tó dé mi dúró bẹ́ẹ̀ ṣe sọ yìí náà máa rí òun náà èmi àti àjọjókòó àjọsọ dáadáa a kàn sí yín padà ní òpin ọ̀sẹ̀ yìí mà. ẹ ṣe máa jẹ ẹ ṣe o ẹ má jẹ kó pẹ́ o ní kíákíá ni ṣé o ti gbọ́ wo fúlà tó mu. ilé nílé mi. ìwọ ló ní gbogbo ilé yìí o kò ṣe bó bá ṣe wù ẹ́ nǹkan tó bá dẹ̀ fẹ́ jẹ tó fẹ́ mu sọ fọmọdé yìí. Màámi ẹ má wọrí ṣe ti gbọ́ mo máa ṣe lálejò. ìwọ náà mọ bó ṣe máa fi àjẹ bó ṣe máa ṣàlejò ẹ jẹ́ ọkọ ẹ̀rẹ́. kí
kí ni kí lọ. gbogbo nǹkan tó bá ti dá ni kó lọ ṣe wá sí. Okay. test ló fẹ́ lọ ṣe assignment ńlá ni 40 marks ló kárì tó bá ti ń fèlè àti sọ fún mọ́mì lópin ọ̀sẹ̀ á lè o. No problem. Mọ́mí ẹ ká sọ ma àdúpẹ́ ma ẹ kújọ mẹ́ta ma. ìjọ kan pẹ́ Mọ́mí ẹ wò inú mi dùn àtìlẹ́yìn. ó ṣe wọn kó ànáwọ́ sí ọjọ́ ọkọ ẹ jíṣẹ́ fún mi. Mọ́mí àìdúpẹ́ ara ẹni ìyá mi lè jẹ àti wípé oúnjẹ ọmọ lè ń jẹ Ọlọ́run á jẹ́ kẹ́ jẹ pẹ́pẹ́pẹ́. àmín 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 ṣe jàre. ṣé kò yọ ẹ̀kúnlẹ̀ fáwa. as baba ọkọ concern I'm saying. orí sọ bàbá ọkọ ni. èmi tèmi mọ̀ wípé tí ó bá jẹ́ mọ́mí tó ń bọ̀ mí báyìí ni ẹ̀yin gbọ́ ẹni sọ pé ẹ fẹ́ débi báyìí. ṣé ọkọ sọ fún mi pé máa ń bẹ̀rẹ̀ lórí fọ́ọ̀nù. wọ́n jíṣẹ́ nítorí pé ṣe mọ̀ pé èyí ò mọ nọ́mbà ti tèmi débi pé ẹ máa pè mí lórí aago èmi mọ gbogbo ọgbọ́n tẹ̀ ń dà ṣé torí richard cards tí máa ní kẹ́ sẹ́ǹsì mi òun lè ṣe pè mí àbí bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ bí mo ṣe fi ojú mi rí ilé ni ẹ máa ra richard card yẹn fún mi. èlò ní káàdì tó fẹ́ gbà name your price. ẹ wo fóònù méjì lẹ máa ra sí o. ẹ wo mú mi báwo ni báyìí kí ni jíjẹ kí ni mú mi. wo màá kọ́kọ́ sinmi náà kí tiẹ̀ tó ronú kí ni nǹkan tí mo fẹ́ jẹ. ẹ fẹ́ sinmi ẹ wò kò sí problem àmọ́ o bá a ṣe ń lọ sókè yìí inú yàrá mi lẹ ń lọ. bẹ́ẹ̀ tiẹ̀ rí ó ti yá. ó yá ma. mọ́mí o àwa tó bá wà. So bàbá ọkọ mi. bóòni. kí ni jíjẹ báyìí. ẹ ti ẹ̀gbọ́n náà. jàre kí ló máa jẹ jàre. ó pè bàbá ọkọ ẹ lórúkọ. wọ́n dàbí pé kò tí ì yẹ pé èmi bàbá ọkọ ẹnu lé kékeré àná ò lè sè fún nǹkan tó ṣe yẹn wàá kúnlẹ̀ sí wàá káwé sókè báyìí. so ti máa kúnlẹ̀ fún ẹ wá gbà. oh my god àjọ ẹ lójú. you are very funny. stop Joe. Would you be serious. kí ló fẹ́ jẹ gangan. now tell me kí ni ẹ̀yin nílé. well èmi ṣẹ̀ṣẹ̀ ṣe ọbẹ̀ ni so ìwọ ni kò sọ nǹkan tó bá fẹ́ jẹ gangan ṣùgbọ́n lè mọ nǹkan tí máa ṣe fún ẹ. ṣe ọbẹ̀ yẹn láta. of course. def okay bí a kí n lọ fún nọ́mbà yẹn but èmi ò kí n jẹ pando. wàá gun gangan iyán gangan iyán. you're very funny. anyway nǹkan tí máa sì fún ẹ ló máa jẹ. no. okay all right mo ń bọ̀. all right. Yeah. Adéjàre ọmọọba. ẹ wọ́n. báwo ni. ẹ káàbọ̀. mami ńkọ́. wọ́n wà lókè wọ́n náà fẹ́ relax. ó máa yà yín gan-an kò pẹ́ tẹ̀ pé mi pẹ́ tí ń bọ̀ lé. oh yes kò sí traffic so I'm not free. ìyàwó mi ńkọ́. ó yẹ kó wà ní kitchen àbí lọ́dọ̀ mọ́mí nù. tó bá jẹ́ kitchen ló wà ò ní problem gbà yẹn wọ́n máa wá nǹkan jíjẹ fún ẹni ọ̀rẹ́. ìyẹn wà important. òun làdìtú àdìtú lọ̀rọ̀ Elédùmarè àdìtú. My baby. Oh, darling. Come. How are you? I'm fine. You okay? Yeah, I'm okay. Darling. Wait. Baby. Mi lè o dé mo jẹ́ ká máa lọ sókè. Okay. Wọ́n wà ní yàrá mi. Wọ́n wà mẹ́. Inú room ẹ̀ náà. Are you serious? Ẹ jẹ́ ká máa lọ sí guest room there. Okay. Àdé ìgbà living room. Torí Déjàre wà bẹ́ẹ̀. Oh, no. Let's pass through here. Wait. Jẹ́ kó jóná. Èló lowó tó ń sọ yẹn? gbogbo owó yẹn kò ju just 750,000 naira. 750,000 naira ló pè ní just. ẹ̀gbọ́n ṣe rí tábà wo nǹkan tí mo fẹ́ fowó yẹn ṣe 750 yẹn ò pọ̀ torí àwọn nǹkan tó wà nílẹ̀ ó pọ̀ gan mo kàn fi pé tí n bá lè 750 náà máa kàn manage ni àbí ohun mi ta parí nsìn tí àríṣẹ́ kò sẹ́ni fẹ́ ìṣẹ́ láti lókè wọ̀ láti rí ìwọ̀n tó bá lè ṣe ìgbà máa wá ọkẹ́
àbí wọ́n ṣáà ti ń pariwo ẹ̀sìn pé kálukú try láti wà láti the entrepreneur because fine kémi náà try entrepreneurship skills mi ìyẹn ni ó bá mi dé èyí tí mo rò yẹn and ẹ̀wọ̀n kò mi kí n ṣọ̀lẹ̀ tí n bá lè handle 750 yẹn pẹ̀lú nǹkan tí mo fi ṣe yẹn lágbára lọ́wọ́ Ọlọ́run by the end of the year Martini tó lọ́wọ́ bí 800 to 1 million naira. Dèjàre. Ètí mo fi ń wá sọ́dọ̀ yín mo wá gba 20,000 or 30,000 lẹ́ni ọjọ́ 40 ọjọ́ 30 yẹn bùkátà mi á tún reduce lọ́rùn yín díẹ̀. Serious guy. To be sincere. Mo ní láti commend ẹ fún ìpè o tẹ make attempt láti sọ pé bóyá o fẹ́ dá dúró láyé rẹ̀ àti pé láti wá nǹkan tí o fẹ́ máa ṣe. Èmi ló fi rọ̀ lọ́rùn torí pressure yẹn ò ní lè pọ̀ lórí mi gan-an rẹpẹtẹ pé o need nǹkan báyìí ilé náà tún wá ló need nǹkan. Good. But 750,000 naira tí wọ́n pè ní just yẹn a fẹ́ lè díẹ̀ fún mi láti rí fún ẹ lẹ́ẹ̀kan náà tó o bá mind ẹ̀ẹ̀mejì ni màá lè rí fún ẹ. tó bá jẹ́ pé bó ṣe lè convenient fún yín náà nìyẹn mi lọ́pṣọ̀n. Ok tó bá ti gbà pẹ̀lú mi bẹ́ẹ̀ máa kọ check 500,000 naira fún ẹ ní ìní. ẹ ṣe gan. títí month end máa dẹ̀ wá 250,000 naira tó kù fún ẹ. mo really appreciate ẹ ṣe gan. Oh, no problem. Tó bá ti gba owó yẹn má nà o. Sá. Kí ni sá? Kí ni jẹ́ sá? Bàtí ẹ ní. Sọ tí n bá sọ fún ẹ pé kó má nà wàá nà àbí. Ṣé bó sọ fún mi pé 750 tó fẹ́ gbà ó kéré fún nǹkan tó fẹ́ ṣe? Ẹ sọ tí n bá fún ẹ ní 500,000 naira tó bá ti wá nánú ẹ̀ wàá kàn waste ẹ̀ dànù àbí wàá tó padà wá bá mi kówó yẹn ọ̀ka. Má nà o. Ẹni tí ó bá ṣẹ̀ṣẹ̀ fẹ́ establish ààrẹ kò náwó yànfùnyànfùn dànù. Ẹ má rí mi lẹ́nu. Máa fún ẹ ní check ń sìn wà lọ gba 500,000 naira títí month end ó yẹ kí n rí 250 tó kù fún ẹ. Mo rò pé yẹn wà òkè pẹ̀lú ẹ. Ẹ ṣé gan ni, God bless you. Oh, you're welcome. Dèjàre. Ó ní ìdí tí mo fi ń ṣe nǹkan tí mo ń ṣe fún ẹ. Kí ni ìdí? Ó yá, mọ́mì, ẹ máa bọ̀, ẹ máa bọ̀, ẹ máa bọ̀. Oúnjẹ ti rẹ́dí ẹ kí n sáàbù yín, oúnjẹ tútù. Àwọn ọkọ ẹ ń kọ́. Mo rí àwọn méjì ń tà ń sìn, wọ́n kàn rojọ́ ni. A lè dá jẹun gbogbo wa ó yẹ kájọ jẹun pọ̀ ni. A máa ní sùúrù fún wọn nìyẹn. Ẹ wò màmí, ẹ má jẹ́ kó oúnjẹ ìtutù, wọ́n á dẹ̀ máa jẹ tiwọn tó bá yá. Kò lè tutù. Tó bá ṣe tán à jẹun. Èmi gan pàápàá máa tẹ̀ fi rí àǹfààní láti bẹ́ẹ̀ sọ tí mo fẹ́ sọ. Tó bá jẹ́ bẹ́ẹ̀ gbá yẹn. Nífẹ̀ẹ́ mi. Màmí. Olúwa wà pẹ̀lú ẹ. Àmín màmí. Bó ṣe ń ṣe, òun ni kò máa ṣe. Yes ma. Má yíwọ́ ẹ̀ padà o. Wo mo nígbàgbọ́ wípé àdúrà ẹ̀ máa gbà nínú ilé yìí. Dúndùn báyìí lọ́sọ̀ọ́sọ̀. Ọ̀gẹ̀dẹ̀ kì í gbọ́dọ̀ kó yàgàn. Ọmọ máyọ̀kún nílérí Olúwa. Mo nígbàgbọ́ wípé wàá fi inú ẹ̀ ṣoyún wàá fẹ́ ìgbọ̀mọ̀. Wàá bọ́kùnrin àbíró wàá bóbìnrin àbí nínú ilé mi. Àmín Jésù. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé ẹ kú ìfẹ́ mi ní gbogbo ìgbà. Ọlọ́run á jẹ́ ká rí yín pẹ́. Lágbára Ọlọ́run. Ọlọ́run á jẹ́ kẹ́ jèrè wa. Ẹ pẹ́ bí mo pẹ́ ṣe ń pẹ́. Àdúrà yín á gbà lórí wa lágbára Ọlọ́run. Èmi mọ̀ pé láìpẹ́ láì jìnnà ẹ máa bá mi tọ́kùnrin àtobìnrin nínú ilé yìí. Bẹ́ẹ̀ni, ó ti di dandan. Nítorí kò sí ìgbà kan tí mo jí tí mi ò gbàdúrà fún wa àtọkọ ẹ̀. Ẹ ṣé ma. Sórí ìrẹ́pọ̀ ló ṣe pàtàkì nínú ilé ọkọ. Ìrẹ́pọ̀ láàrin ọkọ àti ìyàwó ó ṣe kókó. Tí ọkọ àti ìyàwó bá ní ìrẹ́pọ̀, èṣù pàápàá ò ní wà àárín wọn. Bẹ́ẹ̀ni ma. Èṣù ẹ̀ṣẹ̀ ò ní wà àárín ìwà àtọkọ. Àmín o màámi. Ṣé rí gbogbo àdúrà tẹ́ ń gbà fún wa ní gbogbo ìgbà yìí, Ọlọ́run á jẹ́ kó mọ́ wa lórí. Tá a bá rí nǹkan tọkọ ẹ bá ṣe fún ẹ, sọ fún mi. Ẹ ṣé gan ma. Ṣé mo wá lè serve yín lóúnjẹ báyìí? Ẹ pè wọ́n wá, àjọ máa jẹ́ náà ni. Ó dà ẹ wò, ebi ti ń pa èmi o. Ètò òròjọ́ yẹn náà tó. Ebi tẹ̀ ti ń pa èmi. Yá o. Oh my God. Okay, fine. Mo ti gbọ́. Okay? Mo ti mọ colours tá máa wọ̀, but èmi ò raṣọ ẹbí o. Hey now. Ọ̀rẹ́, màá pè padà. Okay?
Ẹ káre. You look nice. Thank you. Gbogbo múra yìí ó sọ pé ibi tó sọ pé òun lọ ló ń lọ. Ibo ni mo tún fẹ́ lọ lẹ́yìn meeting tí mo sọ pé mo fẹ́ lọ ṣe. Tí n bá lọ bù mí máa jẹ́ kó mọ̀. No. Sure. How are you? But please, darling. Má lò jẹ́ ọjọ́ mẹ́ta tó sọ pé ó máa lọ lọ́wọ́. Mo fẹ́ máa mẹ́sẹ̀. You want my message? You let me message already. Oh, okay. In that case, she back house. Upstairs. No, what am I even saying? We can have a cookie here. Whoa. Nífẹ̀ẹ́. Whoa. Ọmọ kí n kọ́ tí mi náà nífẹ̀ẹ́ sí. Àmọ́ sọ pé iṣẹ́ ni kí ni ó ní ògùn iṣẹ́. Don't take long time. I'ma take time. Ọmọ kí n máa tún ní láti freshen up. Okay. To take place. Time is going. Okay. No. Hold it up. Okay. Obi. Kò sí bí o ṣe lè wò kí o rí. Ṣé kí n pè wọ́n ni? Ẹ ṣé. Hello? Nífẹ̀ẹ́ mi. Ibo lo wà? All right. Mo wà ní ibi hospital tó wà níbi Adelanke Street yẹn. Kí lẹ ṣe ńbẹ̀? Ṣé o lè bá mi bẹ́ẹ̀ sínsìn? Ẹ ní sùúrù, kí ló ṣẹlẹ̀? No, kò sí problem sẹ́, kò sí wàhálà. Ẹ ní sùúrù sẹ́, ẹ ṣáà tẹ̀sán nǹkan tó ṣẹlẹ̀ fún mi. No, ó kún wà very important ni. Okay, màmá rí tẹ́. Madam, ẹ má sunkún mọ́. Ẹ jẹ́ á máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé wọn ò kú. Torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa ń ní accident ọ̀nì tó jẹ́ pé ikú ló máa ń já sí fún un. Doctor, ṣé a lè rí wọn sìn? Ẹ lè rí wọn sìn. Ọ̀sán bẹ́ẹ̀ fún mi, dọ́kítọ̀. Ẹ jẹ́ kí n rí ọkọ mi sójú. Ẹ jẹ́ kí n rí ọkọ mi sójú. Fọlárí, mo kò gbọ́dọ̀ ṣọkọ mi, dọ́kítọ̀. Madam, ẹ ní sùn. Ìwọ lọ́wọ́ àjọ sọ́ba yìí o. Èmi ìbẹ́ sọ́ba yìí o. Dọ́kítọ̀, ẹjọ́. Madam. Ẹjẹ́ ìrọ̀kọ mi, ẹjọ́. Díjàre, gbogbo ntọ́lọ́run bá ti dà séèyàn lágbàdá àfi kéèyàn gba kádàrá. Èmi mọ̀ pé ọba òpábídà sọ́bídire á tún ọ̀rọ̀ ayé wa ṣe. Ìwọ lèmi fẹ́ bá sọ̀rọ̀ mi ò fẹ́ kó jìnnà sẹ́gbọ̀n ẹ̀ rárá, àbí kò yé ẹ? Pẹ̀lẹ́ ọkọ mi, aya mi ò ṣe é. Àlàáfíà fonílé yìí o. Àlàáfíà fẹ́ tó ń bọ̀. Ẹ ká sọ wá. Bàbá mi ṣe dáadáa ni. Ẹ dẹ̀ kú tọ́jú. Àwa mà nìyẹn o. Èmi rò pé next week ló máa discharge ọ̀rẹ́ mi ni. Àfi bí ṣe dé hospital tí dókítà sọ fún mi pé àwọn ti ní kó máa lọ́lé. Nǹkan táwa náà lérò nìyẹn. Àmọ́ dókítà ló sọ fún wa wípé ká máa gbé lọ sílé. Ó ṣe òkú pàrà. Ò ní fi irú ẹ̀ gbá o. Ọ̀rẹ́ báwo dẹ̀ lára ẹ̀? Ọlọ́run á ṣàánú mi. Àdìtú, 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 àdìtú. Darling, sorry. Okay. Oh, thank you, dear. Ó ṣe gan. Ṣé wọ́n ti jẹun tẹ́? No. Ṣé máa jẹun bẹ́ẹ̀ ṣùgbọ́n?
máa jẹun ìdáná, okay? Say, ọkọ mi, o ní láti máa dúpẹ́ lọ́wọ́ mi. Iṣẹ́ mi ni mo ṣe. Besides, you know how much I love you. Thank you. I love you too. Yeah. Thank you so much. It's okay. Sorry, dear, sorry. It's okay, sorry, Billy. Sure, okay. Sure, be done. Thank you. Shego. Mo bí mo ṣe dúpẹ́ lọ́wọ́ ẹ. Madam, ẹ pẹ̀lẹ́. Ẹ dẹ̀ kú tọ́jú ọ̀nkú náà. Ẹ kú tọ́jú wọn. Lágbára Ọlọ́run á fún wọn lálàáfíà. Àwa náà dẹ̀ máa sa gbogbo agbára wa láti rí i pé ọkú olórí tó wà yẹn. God bless you, doctor. Ẹ ṣé gan ni mo appreciate gbogbo effort lórí ọkọ mi. Ọlọ́run á túbọ̀ fún yín ní ìmọ̀. Tẹ́ máa fi help situation tó wà yẹn. Actually, MD ni mo ní intention àti discuss àwọn ọ̀rọ̀ yìí pẹ̀lú but mo understand pé wọ́n ní emergency so wọn lè attend sí mi báyìí. Mo rò pé ṣebí doctor ẹ̀yìn ẹ̀yìn náà tí máa bá yín sọ kò ṣe big deal. Bẹ́ẹ̀ni. Nǹkan tó ṣẹlẹ̀ gangan ni pé ẹ̀yin náà mọ̀ pé ara ò kì í ṣòkòtà right? Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, I don't even know how to say it. Mo máa ní urge àti pé kí ọkọ mi súnmọ́ mi. But ẹ̀yin náà mọ̀ situation ẹ̀ pé kò really lè perform so I don't know. Mi ò mọ̀ bóyá any kind of oògùn àbí oògùn wà fún oru situation bẹ́ẹ̀ tó tẹ̀lé bá mi suppress that kind of feelings tí mo ní. Madam, ẹ pẹ̀lẹ́. Mo understand situation tẹ́ wà. Because every oògùn wà fún situation yẹn but mi ní advice yín kí lè oògùn fún sí. She understand because imagine àwọn èèyàn tẹ́bí bá ń pa wá. Tá bá jẹun lásìkò, ó máa ń dá nǹkan mílẹ̀ ságọ́ ara wa ni. Madam. Oúnjẹ tó bá tọ́ sára, òun ní kẹ́kẹ́ fún ara. Àbí kò yé yín ni? Excuse me. No, of course you can. You will not try láti gbìyànjú. Don't say no, just take me. You will not say not gbìyànjú díẹ̀. Darling, you can do it. I know. I mean. Holy shit, no. Bẹ́ẹ̀. Wàrà ò ṣòkòtà. I miss you. Nǹkan tá a ti ṣe ní ojoojúmọ́. Kò yí sí kò kàn cut it off like that. Please, darling, gbìyànjú. Torí ẹnìkan
àdìtú. Darling. Wow. Okay. I'm all right. For sure. Mo bí o need anything kí n bẹ́ẹ̀ get it. I'm okay for now. Okay, cause the fẹ́ sáré dọ́jà. My dear. Dear. Ibo ló sọ pé ń lọ náà? Ọjà. Ọjà. Okay. Má pẹ́. Okay. All right. Go take care of it, Shubo. Okay. Good up. I'm alright. Alpha. He's upstairs. So okay. Can I show you? As usual, feeling pity for himself. Oh, as usual. You know. So. Pleasure. What's good? Wọ́n ní pé gbogbo ọ̀nà block pé wọ́n ń ṣe títì. Díjàre. Má. Wá mi. Ẹlẹ́dàá mi ò ní jẹ́ kó jẹun tí mò ń rí àbí tí mo tún rò lọ́kàn. Òun ló ṣẹlẹ̀ yìí. Mo fẹ́ kó ṣọ́rẹ́ gidigidi o. Èṣù ní agbára ni kò ní ìgbàlà o. Mami, rárá mo kàn. Gbẹ́nu ẹ sọ́hùn. Gbẹ́nu yọkọ̀yọkọ̀ sọ́hùn. Wọ́n lẹ́lẹ́fọ́ o. Ó yára sọ̀rọ̀ ó ní hó ẹ̀fọ́ tó wò yìí kì í ṣẹ̀fọ́ orí àkìtàn ta ló bí léèrè ha ó dé ṣú ara ẹ̀ má torí sábàbí kò jẹ oúnjẹ tí ò tọ́ sí ẹ ìbẹ̀rẹ̀ ogun lẹ́mọ̀ o kò sẹ́ni tó mọ òògùn ẹ̀ Adéjàre ṣú ara ẹ̀ gidigidi ó ti mú rí sí ó bà mí nú jẹ́ ṣú ara ẹ̀ gidigidi. Ẹgbẹ́ ọkọ. Wà lókè. Ẹgbẹ́ wà lókè tó yẹ kó wà lọ́dọ̀ ẹ̀ kó má bàa mú gbá kó má bàa má wò ó fẹ́ ṣe nǹkan kó bá ṣe. Doctor, ṣẹ́rí níbi tí ọ̀rọ̀ dé báyìí òun mi kì í ṣe DNA test ṣẹ́rí mo fẹ́ mọ paternity status ọmọ mi. Mr. Abayomi, òye kan tèmi kàn ní as a medical doctor ni pé tó mi ò mọ nǹkan tó wà ní mind yín o ṣùgbọ́n at times àbájáde èsì DNA test kò ń sábà tó ilé ṣùgbọ́n tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe fẹ́ nìyẹn tẹ́lẹ̀ tí insist pé bẹ́ẹ̀ ṣe fẹ́ nìyẹn a máa ṣe. ẹ ṣé. At this juncture mo ní láti take decision yẹn because it has to do with my life
aside that ó ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó máa ṣe sí future mi. Okay, there's no problem. Tó bá débi nǹkan tẹ́ fẹ́ nìyẹn.
Kí ló dé? Nífẹ̀ẹ́ mi, kí ló ṣe ẹ́? Kí ló ṣẹlẹ̀? Ṣé tí nǹkan bá ń ṣe ò lè sọ fún mi? Kí ló ṣẹlẹ̀? Ṣé wàá tọkọ ẹja ni? Kí ló wá dé? Mọ́mí, hospital mo ti ń bọ̀ báyìí. Kí ló ṣe? Kí ló ṣe lọ́sibítù? Ọkọ fi yé mi wípé mo ti lóyún. O ti lóyún. Kí ló wá pè é olóyún? Nǹkan ayọ̀ ni tó yẹ kó máa dúpẹ́. Èmi dúpẹ́ Ọlọ́run, mo dúpẹ́ kó fún ìyàwó ọmọ mi lóyún o, ohun tí mò ń fẹ́ ni o, Ọlọ́run ò ṣe fún mi o, mo dúpẹ́ o. Fọlárìn kan ló lóyún. Fọlárìn kan ló lóyún? Ta ló lóyún? Orí mi ti burú. Ìgbà mi mo dárò. Ta ló ní lóyún? Àbáyọ̀mí, orí ọkọ mi. Àbáyọ̀mí, ọ̀rẹ́ Fọlárìn ló fún ẹ lóyún. Àbáyọ̀mí kan náà, ọ̀rẹ́ ọmọ mi ló fún wọ lóyún. Àbí irọ́ ló ń pa? Àbáyọ̀mí ọ̀rẹ́ ọkọ ẹ̀ ló fún ẹ lóyún. Mi ṣàánú mi. Àbáyọ̀mí. Aṣọ ọmọ báyìí. Àṣeyàn jàtijàti ni ẹ. Mistake ni màá. Ó kì í ṣe ọmọ dáadáa. Ẹni tó bá rí etí ò bá sásòbí àti dónítàn. Aṣọ kan fáwọn èèyàn bóra lásán ni ẹranko lásán èkejì ajá ni ẹ. Ìjọba ọmọ mi ṣe. Ṣe léyìí tán. Ìjọba ọmọ mi. Káì. Mo ní ìjọ. Má sọ mọ́ mi. Tó bá fẹ́ sọ ìkọ́ yòókù tó kù lẹ́nu. Sọ sí ẹ. Má sọ mọ́ mi rárá. Mo ní ìjọ. Àbáyọ̀mí ló lóyún. Oníná bí rárá o, oníná bí rárá ṣe kí èèyàn forí jálè àgbọn. Owó agbèrè ó dára. Mo lè gòkè, mo lè sọ. Sorry pé mo pẹ̀kẹ́ tó délé. Actually, kí ló ṣe? No. Ààrẹ ò balẹ̀ náà. Kí ló dé? Nǹkan tó jẹ́ kí n pẹ́ ni pé mo kọ́kọ́ yà síbi kan pick up kan. Darling, you must be hungry. So, jẹ́ kí n bẹ́ẹ̀ get nǹkan tó máa jẹ. I'll be back. Oníná bí tẹ́tí gbọ́, oníṣì iná rárá o, ohun tó wà lẹ́yìn ẹ̀fà o, ojú èje lọ. Oníná bí rárá o, oníná bí rárá ṣe, má forí jálè àgbọn, owó agbèrè ó dára. Oníná bí rárá o, oníná bí rárá ṣe, má forí jálè àgbọn, owó agbèrè ó dára. Nífẹ̀mí. Nífẹ̀mí. Nífẹ̀mí! What is this? Weeks pregnant. Over 2 months nínú ilé mi àti oníkọ̀ọ̀kan papọ̀. Ibo ló ti rí? Actually, you were not meant to find out this way. Yeah. Yes, I am. You wanna move with pay a lot of things to go wrong and that cannot be corrected. A lot of things go wrong. Like what and what? I don't understand. Like, I'm going to go wrong. O ṣe jẹ́ kí mọ́mí pé kí wọ́n wá ṣàlàyé gbogbo rẹ̀. Mọ́mí olórí burúkú ló ń bọ̀ wá tó wá explain. Explain what? Olórí burúkú mọ́mí wo? Your mommy or whose mommy? Your mom. My mom?
jàtijàti nìyí ẹ ṣe ẹni téèyàn ń jírí tó ń jí kó rárá ẹ dẹ̀ jókòó ẹ ronú ẹ wúrú wà tó tó yìí ìwà àbáyọ̀mí yìí inú mà jí o inú jí o èèyàn ṣòro ó dẹ̀ wo sùsù ó dẹ̀ kíyàwó ọ̀rẹ́ ẹ̀ ó dẹ̀ kì í mọ́lẹ̀ ó dẹ̀ mọ kò tó wà ládùúgbò bí mo ṣe fi ọwọ́ mú ẹ mo fọwọ́ ọmọ mú ẹ mo mú ẹ níkejì ọmọ mi ni wá kíyàwó ẹ mọ́lẹ̀ ẹ rí pé ẹni tó yẹ kọ́ ní kọ́ sọ ló kò pa òun nẹ̀yìn méjèèjì ìwà játijàti ìwà rádaràdá ìwà tí ó jẹ́ kéèyàn ní lọ síwájú. mọ́mí kò rí bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. kí ló ṣe rí kí ló ṣe rí. ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín mà ṣe rí ní ọjọ́ kan. wo ìwọ Fọlárin dà wo ni Fọlárin wà. kí ló dé kí ló ń ṣẹlẹ̀. Mami, o tí mo bí yẹn ò tí ì dá mi lò. Mo sọ wípé pẹ̀lú gbogbo. Kí ló ń bẹ̀rẹ̀ ṣe? Kí la jára dáradára yìí ṣe? Adé kò ṣe sùúrù. Mami, mo sọ pé mi ò fẹ́ rí ọmọbìnrin bíi mọ́. Àbí mi sọ bẹ́ẹ̀? Wàhálà ẹ̀ ti pọ̀ jù. Ẹ̀kọ́ ti fojú mú mu wọ̀n ṣáà ṣe sùúrù o. Sùúrù wo lẹ́ni kì í ṣe? Sùúrù wo lẹ́ni pé kì í ṣe? Kì í ṣe díjà rẹ lójókòó yìí. Òun ni. Ìwọ látọ̀rọ̀ bí mo ṣe pọ́n ẹ tó kò sí nǹkan tó fẹ́ láyé tí mi ò ṣe fún ẹ mo gbé ẹ débi tó wà ẹ ohun tó kù tó lè fi ṣe ẹ sọ fún mi ó ní kó wo ìyàwó mi kó dé bá lájọṣepọ̀ kó fún lóyún àbí. ẹ̀gbọ́n èmi kọ́ mo fún àwọn yín lóyún ẹ kú olú rẹ. àbúrò ilé yóò pè ní. what are you saying? mami ẹ tì mí bọ́lẹ̀ kí n kí. má wulẹ̀ jà á ní kó má ṣe wàhálà èmi ni mo fún ìyàwó ẹ lóyún. Fọlárin èèyàn burúkú ni ẹ èèyàn rádaràda ni ẹ.
oníná òbí rọra ṣe kíyèsí má forí jalè àgbọn owó agbèrè ó dára. mo lè gòkè mo lè sọ mo lè takò torí igi tó bá fa gbùrù pẹ̀rẹ́ o gbùrù máa fagbó ni. oníná òbí rọra o oníná òbí rọra ṣe má forí jalè àgbọn owó agbèrè ó dára. oníná òbí tẹ́tí gbọ́ oníṣìná rọra o ohun tó wà lẹ́yìn ẹ̀fà o ó ju èje lọ.